ẹgbẹ́ àwọn ọba orílẹ̀-èdè nàìjíríà èèyàn Nigeria Traditional Rulers Council wọ́n mà ti ṣe ìpàdé ní ìlú àbújá tó sì pẹ́ pé inú ìpàdé náà ní tinubu tí akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí secretary to the governor of the federation olóyè George Akume tó ṣojú ẹ̀ ń bẹ́ẹ̀ iná mà ti sọ̀rọ̀ lórí ìwọ́de tó ń bọ̀ ìyún ìwọ́de táwọn ọ̀dọ́ fẹ́ ṣe nínú oṣù kẹjọ tó ń bọ̀ yìí. ẹ rántí wípé àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ń múra èdè ìwọ́de ńlá láti tako ìjọba tinubu lórí ìnira àti ọ̀wọ́n gógó tó gba ìgboro tó sì jẹ́ pé láti ọjọ́ àkọ́kọ́ sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ tó ń bọ̀ yìí ìyún the 1st to 10th of August iná fẹ́ fi ṣe ìwọ́de èyí tó ti ń da gbogbo ìlú láàmú báyìí kódà táwọn agbófinró àti àwọn ìjọba tó ti ń ṣe ìpàdé oríṣiríṣi káàkiri ṣá o nínú ìpàdé tí àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba gbogbo nàìjíríà èyí tí sultan ìlú sokoto alhaji saad abubakar àti ọ̀ọ̀ni ilé-ifẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀gbẹ́ni tadé yòókù tó jẹ́ alága gbogbo wọn káàkiri nàìjíríà ìní wọn mà ti sọ̀rọ̀ lórí ìwọ́de tó ń bọ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ sultan ìlú sokoto ó ní tá a bá fi pẹ̀lẹ́ mú ni ló máa ń gúnrégé ó ní tá a bá fi ìgbòkun mú wàhálà ló máa ń dà o fún ìdí èyí ó lóun gba àwọn tó fẹ́ ṣèwọ́de náà nímọ̀ràn láti tún inú rò kán sì yàgò fún wàhálà nítorí pé wàhálà ò bí nǹkan rẹ̀ rí nígbà tí òun náà ń sọ̀rọ̀ kábíyèsí ọ̀ọ̀ni ilé-ifẹ̀ ọba ẹni tadé yòókù ọ̀jájá kejì òun náà kí ọ̀rọ̀ sultan lẹ́yìn ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ dà láfíà orílẹ̀-èdè rú ẹni wọn ìjọba ò gbọ́dọ̀ gbà fún un kán sì fọwọ́ fẹ́ gbèrú ẹni bẹ́ẹ̀ onísùúrù yóò lè ṣe òkúta jìnnà káwọn ọ̀dọ́ àti àwọn ẹnikẹ́ni kán má ṣe dá wàhálà sílẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ kó dì mọ̀ pé kò sí ẹ̀yà kan tó ní nàìjíríà o gbogbo ẹ̀yà ló ní nàìjíríà àti pé ìjọba ti ń ṣe dáadáa díẹ̀díẹ̀ àyípadà sì ti fẹ́ máa wà ká fún un ní sùúrù kán sì má ṣe dá wàhálà sílẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ tinubu olóyè George Akume tó ṣe ojú ẹ̀ níbi ìpàdé náà ó jẹ́ kó dì mọ̀ pé kí àwọn tó fẹ́ ṣe ìwọ́de náà kán jọ̀wọ́ kán ní sùúrù ó ní kí wọ́n má ṣe dá wàhálà sílẹ̀ ó ní kí wọ́n fi irú ìwọ́de tó dá wàhálà sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọdún lórílẹ̀‐èdè India àti Sudan ṣe àríkọ́gbọ̀n oníṣàmọ̀ pé àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà àti tó 200 mílíọ̀nù èèyàn báyìí 200 million citizens ó ní fún ìdí èyí káwọn tó fẹ́ dá wàhálà sílẹ̀ kán rò dáadáa nítorí pé òun mọ̀ pé àwọn kan ló wà lẹ́yìn wọn láti dá wàhálà sílẹ̀ lórílẹ̀‐èdè yìí.